jẹ́ ara nǹkan mi torí Ọlọ́run. ẹ kọ́kọ́ wo ibi tí wàhálà yìí ti ṣẹlẹ̀ gangan ni mo fi sọ pé astagfirullah. Ẹ jẹ́ ká wo fídíò ibi tí Shehu Farouk Suleiman Oníkíjìpá tán ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí. Ẹ wo fídíò yẹn náà. Wọ́n ní ẹ̀yin ọba dé fílà fún àwọn tó dààmú bẹ́ẹ̀ ni ọba jẹ́ èèyàn jáde yóò jẹ èèyàn bí àbá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́run ọ̀rọ̀ àtúnwájáde àtúnsọ ẹni bẹ́ẹ̀ náà pọ̀ ọdẹ àmọ́kù nǹkan mi jẹ. Gbogbo ẹ̀yin tí ló bá ń bí o tọ́ pé èmi náà lẹ́ ń gbìjà yìí pé àgbàfẹ́ẹ̀sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́ẹ̀sì o kò yẹ ká àgbàfẹ́ẹ̀sì kó wí adúrú tó lè yẹ wọ́n á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo wí sẹ́ wọ́n á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́ sẹ́ Ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yin náà ẹ foríjì mi ẹ jára nǹkan mi ẹ jára nǹkan. Fídíò yẹn la rí yẹn ibi tí wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn látijọ́ tí ọ̀rọ̀ yìí ti sọ̀kalẹ̀ tí Shehu Suleiman Farouk Oníkíjìpá ti sọ̀rọ̀ yìí àtìgbà yẹn ni wàhálà ti bẹ̀rẹ̀ tó bá lọ já sí pé Shehu Suleiman Farouk Oníkíjìpá wọ́n lọ gbà pé lásìkò gbọ̀gbà tó ń sọ̀rọ̀ yìí tó bá já sí pé wọ́n lọ mọ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ni wàláhì wọn ò ní sọ̀rọ̀ yẹn wàláhì kò ní jábọ́ lẹ́nu wọn torí pé àwọn gan ò mọ̀ pé wọ́n á di èèyàn tó dì lónìí wọn ò mọ̀ pé àwọn gan ó di almufti tìlú Ìlọrin lónìí tilẹ̀ Yorùbá lónìí ní pàápàá jùlọ nílùú Ìlọrin wọn ò mọ̀ pé àwọn ó dì bẹ́ẹ̀ tó bá já sí pé Shehu Suleiman Farouk Oníkíjìpá mọ̀ pé bọ́rọ̀ ilé ayé ṣe máa bí ọ̀rọ̀ yẹn ṣe máa rí gbẹ̀yìn ní wàláhì kò ní jábọ́ lẹ́nu wọn ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọmọlé kéwú lásìkò gbà yẹn títí dìgbà tá a wà yìí ọ̀rọ̀ yẹn ni wọ́n wá gbámú ni wọ́n lòdò ní ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ ló wá dá wàhálà lẹ̀ sínú ìgbésí ayé àwọn ọmọlé kéwú lónìí ibẹ̀ lẹ ti máa rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéwú tó ń jáde tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà wá gbà pé yes àfi kí àwọn tẹsẹ̀ bọ́ ṣòkòtò pẹ̀lú ilé ayé láti rí ilé ayé táwọn bá fẹ́ rọ́nà lọ ibẹ̀ láti rí ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn yúùtù àfà lónìí àwọn yúùtù àfà wa wọ́n pa alukurani tì sẹ́gbẹ́ kan wọ́n pa àdúrà tì sẹ́gbẹ́ kan wọ́n believe pé iṣẹ́ àdúrà ní ṣíṣe iṣẹ́ tó ń pẹ́ ni kì í ṣiṣẹ́ tó ń yá kíákíá wọ́n wá kó jọ sẹ́gbẹ́ kan wọ́n wá bẹ́ sínú igbó ọ̀pọ̀lọpọ̀ wọ́n wá bẹ́ sígbó wọ́n ń wá àṣírí ewé àti egbò láti máa lò fún ìgbésí ayé wọn torí pé kí ni wọ́n rí èèyàn tó wà níwájú tó ti àwọn síwájú pé tẹ bá fẹ́ jẹ́ èèyàn o tẹ bá fẹ́ di èèyàn o àfi kẹ́ gba báyìí ọ̀nà tẹ́ lè gbà tó lè fi rọrùn rèé pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ó ti kọjá o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ ni pé wọ́n ní tá bá fẹ́ wálé ayé tá bá fẹ́ ní owó àbí tá bá ń wá owó àfi ká kẹ́yìn síbi tó yí Ọlọ́run bá wà ká wá kọjú síbi tí tá bá rí owó yìí náà tán ká wá kọjú síbi tí Ọlọ́run bá wà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn wá bẹ̀rẹ̀ ṣe wá rí ọ̀rọ̀ Abdulrahman yìí Rahman ọmọ Bello èyí tó dídí pa èèyàn tó kú èèyàn Ramoni alápàtà yìí ó wà lára àwọn tó ń jíjà àwọn ọ̀rọ̀ yìí ló jíjà gbogbo wọn pé iṣẹ́ yìí o a gbọ́dọ̀ jẹ́ èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ àfáà yìí o a gbọ́dọ̀ lówó níbẹ̀ òun ló wá fà á tí ọ̀rọ̀ yìí fi di bẹ́ẹ̀ àfi kí bàbá wa Shehu Suleiman Farouk Oníkíjìpá á kàn kún fún àdúrà ìforíjì púpọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn youth tó yúùtù lásìkò gbà tiwọn bí wọn bá tiẹ̀ sọ fẹ́ nìkan kan èmi rírí ní àsìkò gbà tá a fi wà nílé kéwú tá a jáde ilé kéwú mo gbọ́ mo rí tẹ bá dé gbogbo ìjọra bádíà tẹ bá dé gbogbo orílẹ̀ tẹ bá dé gbogbo èbúté mẹ́ta gbogbo kíbi tẹ bá dé lágége ọ̀rọ̀ yẹn ni wọ́n ń gbámú òun ló ṣe wọ́n lákin pé ṣe àfi káwọn jẹ́ èèyàn torí pé wọ́n gbọ́rọ̀ yẹn láti ẹnu Shehu Farouk Oníkíjìpá Shehu Farouk Almiskin Billahi Oníkíjìpá ìyẹn ló wá mú mi béèrè ìbéèrè kan lọ́wọ́lọ́wọ́ tó ṣẹlẹ̀ yìí sìn àti rí ti Rahman ọmọ Bello tó pa èèyàn ìmí náà ti ṣẹlẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wà nínú àwọn àfáà Ìlọrin náà tó já sí pé wọ́n tó ń gbà tó bá lọ bá wọn pé àwọn fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ àjò àbí wọ́n ń wà ìrànlọ́wọ́ nípa bílé ayé wọn ṣe máa dáa ní wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n máa gba owó ọ̀pọ̀lọpọ̀ owó náà máa gbà lọ́wọ́ èèyàn nígbà tó bá gbowó lọ́wọ́ àwọn èèyàn tán ẹni ibo náà ń kó wọn lọ wọ́n ń kó wọn lọ sínú oko wọ́n níbì kan tí wọ́n ń pè lóko nílùú Ìlọrin tó jẹ́ pé tán bá débẹ̀ wọ́n á ní gbólóhùn ìyá níwẹ̀ẹ́ lẹ́mọ̀ máa gbọ́ níbẹ̀ kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń practice rẹ̀
tó já sí pé wọ́n ń lò wọ́n nílọrin gbogbo èèyàn aláàlọ́rin ẹ mọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí àfi tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ́wọ́ ló kù. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ̀ náà ní ohùn, kódà a rí nínú ọkùnrin nílọrin tó já sí pé ó lè lo ohùn èèyàn 6 oríṣiríṣi ohun bíi 6 ló lè lò, ó ti practice ẹ̀ tó já sí pé ohun yìí náà fi ń gbowó. Islam ò kọ́ wa ní kọkúkọ, ẹ lọ wádìí bí Islam ṣe jẹ́ látòkè délẹ̀, ẹ rí i pé Islam complete religion ni. Bàbá wa Suleiman Farouk Oníkíjìpá, ẹ wá gbé máìkì yín báyìí, ẹ máa ṣe wáàsí káàkiri fún gbogbo àwọn ọ̀dọ́ kí Ọlọ́run bá kó lè ṣe àmójúkúrò pátápátá fún yín. Lóòótọ́ mufti Ìlọrin lẹ jẹ́ o, mi ò tó láti bá mufti sọ̀rọ̀, ṣùgbọ́n mo tó láti gba mufti ní ìmọ̀ràn. Islam ní mí, mùsùlùmí lẹ́yìn náà, mo tó láti gbà yín nímọ̀ràn. Ẹ gbé máìkì yín báyìí kẹ́ máa bẹ̀rẹ̀ sí ṣe wáàsí fún gbogbo àwọn YouTube àfáà nísìnyí pé gbogbo fáàrí tí wọ́n ń ṣe lérí pé oògùn owó wà, àfáàrí tán ṣe pé àwọn lọ́sẹ̀, ẹ wá tètè máa kìlọ̀ fún wọn pé haramu ni, kò sí nínú Islam. Torí pé wọn ò lẹ́nì kankan tí wọ́n ń kọ́ ṣe, wọn ò lẹ́nì kankan tí wọ́n ń wò, ọ̀dọ̀ yín ni wọ́n ń wò. Látijọ́ tẹ́ ti sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn, ọ̀dọ̀ yín ni wọ́n ń wò. Ṣùgbọ́n kàn ṣe mí láàánú pé látìgbà tí ọ̀rọ̀ yìí ti jáde tipẹ́tipẹ́, ó yẹ kẹ́ ti jáde láti defend ara yín. Ṣùgbọ́n ẹ defend ara yín o. Nígbà tó wá di àsìkò Rahman tí gbogbo ẹ̀ wá fọ́njú káàkiri tó wá ń play fídíò yín jáde lọ́tùn lósì, ìgbà yẹn lẹ́sẹ̀sẹ̀ wá jáde pé ẹ̀yin lẹ sọ̀rọ̀, ẹ̀yin ẹ̀dẹ̀ tí kórọ̀ náà jẹ. Kí ló dé ńgbà tó fi já sí pé àsìkò gba Rahman ọmọ Bello tó pààyàn ẹ wá jáde láti sọ̀rọ̀? Nǹkan ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ló ti ń jáde láti sọ̀sọ́kùsọ, kódà ọ̀pọ̀lọpọ̀ wọn proud lérí oògùn ní online, tó bá ṣe wáàsí díẹ̀ oògùn náà máa fi kún. Ẹ jọ̀ọ́ ṣé bí gbogbo àwọn bàbá wa Sàláàtì tàná ṣé wọ́n ṣe nìyẹn, ṣé proud wọn nìyẹn pé oògùn náà fi proud? Ṣé gbogbo àwọn bàbá wa Tajudeen Adabi ṣé oògùn náà fi proud? Àwọn bàbá wa Kamaluddin Adabi ṣé oògùn náà fi proud? Àwọn bàbá wa Lágbàjì ṣé oògùn náà fi proud? Àwọn bàbá wa Lámilógun wọn fi oògùn proud. Gbogbo àwọn àfáà ńláńlá bàbá wa Shehu Adam Al-Ìlọrí wọn fi oògùn proud. Ayé Al-Qur'ani ni wọ́n fi proud, wọ́n dẹ̀ tó fọwọ́ sọ̀yà lórí ẹ̀. Ṣùgbọ́n èèyàn àfáà sìn yìí oògùn ló kù tẹ́ fi ń gbárí. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí tí wọ́n ṣẹlẹ̀ ń sìn báyìí, ẹni tó lè bá wa ṣe wáàsí fún gbogbo àwọn àfáà pátápátá nísìnyí gẹ́gẹ́ bí mufti Ìlọrin, òun náà ni Shehu wa Farouk Suleiman Oníkíjìpá. Ẹ tètè dìde nísìnyí kẹ́ máa ṣe wáàsí fún gbogbo wọn káàkiri pé gbogbo proud lérí ọṣẹ dúdú tán proud lé lórí yẹn kò sí nínú Islam. Tẹ̀síbà ni, torí pé mo mọ̀ pé onítẹ̀síbà nìyín, mo mọ̀ pé ẹgbá tẹ̀síbà mú dáadáa, mo ti mọ̀ pé ẹni tó súnmọ́ Ọlọ́run gidi gan nìyín. Ọ̀rọ̀ lẹ sọ nígbà náà lọ́hùn, ọ̀rọ̀ náà ló di wàhálà lónìí. Tó bá já sí pé ẹ mọ̀ pé n tí ó ṣẹlẹ̀ níwájú ni wàláhì ẹ̀ ní sọ, ẹ tètè gbé máìkì yín báyìí kẹ wá máa tètè máa bá oníkálukú sọ̀rọ̀ káàkiri. Ẹ má bínú sí mi pé èmi ni mò ń sọ̀rọ̀ sí yín báyìí, mi ò tó sọ̀rọ̀ sí yín, mo kéré láti sọ̀rọ̀ sí yín, ṣùgbọ́n kékeré mi láàrin lílé ayé ni ẹ mọ̀ bí èmi náà ṣe tó níwájú Ọlọ́run Ọba. Mo rọ̀ yín, ẹ dákun kẹ́ tètè dìde, ẹ tètè ṣàtúnṣe. Bákan náà mo dẹ̀ rọ̀ gbogbo ẹ̀yin àfáà Nàìjíríà, mò ń béèrè kan lọ́wọ́ yín nísìnyí báyìí. Ẹ̀yin àfáà Ìlọrin ni mo tún wá ń béèrè lọ́wọ́ yín, kí ni solution lẹ́yìn ìgbà tá ti rí Rahman ọmọ Bello tó ti pààyàn? Ìwà ìbàjẹ́ pọ̀ nínú ìlú o, tẹ́ já sí pé gbogbo yín náà mọ̀. Kí wá ní solution tuntun? Ọ̀nà solution lẹ fẹ́ take ní Ìlọrin. A gbọ́ pé tẹ́ bá ní tò kán má bà Ìlọrin jẹ́, àwọn kan wà nínú Ìlọrin tó ń bà Ìlọrin jẹ́. Kí ni solution lérí ẹ̀? Àwọn kan wà tó já sí pé wọ́n múra kankan pẹ́sẹ̀ kò sẹ́nibọ̀dì tó lè gbaṣẹ́ yìí lọ́wọ́ àwọn. Kí ni solution? Ẹ jẹ́ ká wá solution lérí Ìlọrin, lérí ọ̀rọ̀ Rahman. Oríkírú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. Èyí tó ń bẹ ní kọ̀rọ̀, àwọn kan ń bẹ ní kọ̀rọ̀ tó já sí pé ẹ̀yin gangan fúnra yín ẹ mọ̀ wọ́n pé lóòótọ́ wọ́n ń ṣe. Ẹ lè fọwọ́ sọ̀yà jáde nínú wọn, àmọ́ tẹ́ bá yọ̀ǹda pé ká máa gbé wọn jáde ní kọ̀ọ̀kan bàbá ṣe ń mú wọn, mo ṣetán láti máa gbé wọn jáde ní kọ̀ọ̀kan. Ẹ má gbàgbé o, àwọn kan wà tó ń lọ sóko, iṣẹ́ oko ni wọ́n ń ṣe, Ìlọrin náà wà, wọ́n wá pọ̀ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ àwọn kan wà wọ́n ní ọpọlọ, àwọn ń ṣiṣẹ́ ọpọlọ tiwọn pẹ̀lú àwọn kan ni. Àwọn oníjìbìtì àwọn lẹ́ ń pè ní láti tẹ̀wé ẹ̀, àwọn nìyẹn. Wọ́n ní ọpọlọ, nígbà tó bá gbá wọn fa wàhálà wọ́n ṣetán láti pààyàn. Wọ́n wà ní Ìlọrin náà, Ìlọrin nìkan wá kọ́ o, wọ́n pọ̀ káàkiri, wọ́n wà lọ́ṣun, wọ́n wà lábẹ́òkúta. Àfi k'Ọlọ́run kó kó wa yọ o. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó dìgbà.